Nínú gbogbo orílẹ̀-èdè àgbáyé, àwọn orílẹ̀-èdè aláwọ̀ dúdú oríṣiríṣi òfin la gbé kalẹ̀. Èèbò náà oríṣiríṣi òfin náà gbé kalẹ̀. Àmọ́ àwa aláwọ̀ dúdú báyìí ní ìsìn, gbogbo wa la mọ̀ wípé ọkùnrin làdà. Agbára ọkùnrin ọ̀pọ̀ débi wípé ibi tọ́kùnrin bá wà báyìí, a mọ̀ wípé ọkàn balẹ̀ ń bẹ. So agbára tí ọkùnrin ní ń lọ́fà tí ó fi jẹ́ wípé tá a bá wọnú bíbélì gan, a rí wípé bíbélì sọ pé ọkọ ní head, ní orí. So orílẹ̀-èdè míì wà ní àgbáyé tó ṣe wípé nítorí agbára ọkùnrin ń lọ́fà tí wọ́n fi fún àwọn obìnrin lágbára, torí wọ́n mọ̀ wípé ìdúró ọkùnrin lásán gan ó lè fa ìbẹ̀rù fún obìnrin. Wọ́n wá empower àwọn obìnrin wọn débi wípé o gbọ́dọ̀ ní obìnrin bẹ́ẹ̀, o gbọ́dọ̀ ní obìnrin lá, o gbọ́dọ̀ dà láàmú. Tó bá dà láàmú báyìí, ibi tó ti bá rẹ̀ ìgbọ́gun ò ní fẹ́ràn rẹ̀. Ìlọ́fà tí wọ́n ṣe empower àwọn obìnrin ní orílẹ̀-èdè ńláńlá ìlú èbó. Àmọ́ agbára tí wọ́n wá fún àwọn obìnrin ń bẹ̀ wọn, obìnrin wá bẹ̀rẹ̀ sí ní ṣìlò ọ̀pọ̀lọpọ̀ wọn. Tí wọ́n jẹ́ ọmọ aláwọ̀ dúdú tí wọ́n rẹ̀ ìlú èbó, ẹ̀rù wá ń bà wọ́n àti mú ìyàwó wọn rí bẹ̀. Ẹnu ọjọ́ mẹ́ta ìlárí fídíò kan níbi tí ìyàwó ti ń kẹ́rù ọkọ bọ́ọ̀tà. Mo ní ẹ gbà mí, ibo la tún já sí? Ẹbí ìyàwó ní máa ń kẹ́rù, ẹbọ́kọ ní máa ń kẹ́rù ìyàwó bọ́ọ̀tà. Ó ló tún ṣe pé ìyàwó ń kẹ́rù ọkọ. Iná tí wọ́n wá ń bẹ lọ́dọ̀ mi wá ń sọ fún mi pé sẹ́mi ọmọ wípé torí agbára tí wọ́n fóbìnrin lọ́ni. Ìyẹn ló fẹ́ dífá fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá fẹ́ yàwó, tí wọ́n ti fẹ́ yàwó irú orílẹ̀-èdè táwa wáyìí. Ẹ̀rù àti mú yàwó rókè òkun yóò mọ wá bọ̀n. Torí tán obìnrin bá ti dé bẹ́ẹ̀ tán, ìkakun ò ní wọ́n dì mọ́. Ẹlòmíì báyìí gan ọkọ ẹ̀ lè mọ̀nà. Ó lè dédé máa pariwo kó pe àwọn ọlọ́pàá kí wọ́n wá gbọ́kọ rẹ̀. Ẹ̀rù wá ń bọ̀n ọkùnrin. Single mother wá pọ̀ bí mí eṣú. Kì í ṣe pọ́n single mother, kì í ṣe pọ́kọ wọn ló lé o. Torí wọ́n ti mọ̀ pé bọ́n bá sá kúrò lọ́dún ọkùn ìjọba ọ̀fọ̀n lówó. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ń bẹ lórílẹ̀-èdè aláwọ̀ dúdú ń bí ni wọ́n máa ṣe kójó sẹ́yìn ọkọ wọn. Nígbà tí wọ́n ti mọ̀ wípé bọ́ bá kúrò lọ́dọ̀ ọkọ rẹ̀, ìjọba bí ọ̀ràn ń ṣẹ́. Àmọ́ bá ti dán báyìí, wọ́n yàdé kò dèrè ni. Lọ́ba di wípé wọ́n mọ̀ ṣagbára ń lò. Wọ́n mọ̀ ní ọkọ lá. Torí wọ́n ti mọ̀ pé bọ́n bá kúrò lọ́dọ̀ rẹ̀, ìjọba ọmọ fún side support, ọmọ fún support pé àwọn jẹ́ single mother. Wọ́n wà hun rọ́jọ gbogbo ń tọ́yẹ wọn ó ṣe wọn ò ní ṣe. Wọ́n ti gbàgbé wípé èèyàn ti gbàgbé orísun wọn pé orílẹ̀-èdè ibi tí wọ́n ti wá ń bí ọkọ lórí aya. Wọ́n bá ti wá dán tán, wọ́n wà yàdé kò dèrè, wọ́n mọ̀ hùwà burúkú. Ìlọ́wọ́ adífá fún ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọ́n wà ń lu èbò. Wọn ò fẹ́ mú ìyàwó wọn kúrò ní orílẹ̀-èdè aláwọ̀ dúdú lọ́wọ́ bẹ̀. Torí wọ́n ti mọ̀ pé bọ́ bá débẹ̀ yóò mọ̀ ní ọlá. Ẹgbẹ̀rún tí wọ́n ti wà ń bẹ̀ kò sí ìyàwó wọn lọ́dọ̀ wọn. Kò lè sí ń bẹ. Bẹ́ẹ̀ sì rè nature ọmọ béèrè lójoojúmọ́. Oko wọn ọmọ le. Kì í ṣe pé inú wọn dùn láti má mú ìyàwó wọn wá sọ́hùn. Àmọ́ nítorí ìwà abú tóbìnrin ó gbé wọ́n gbọ́ ọba débẹ̀ nítorí agbára tíjọba fún àwọn obìnrin lọ́hùn. Àmọ́ obìnrin míì wà tí wọn ò ní ṣe bẹ́ẹ̀, tí wọ́n ràn sí orísun wọn. Àmọ́ tí wọ́n hùwà abú wọn ti deprive, àtúntì ń ṣèbò, wọ́n ti dínà àwọn tí wọn ò ní hùwà abú. Torí ní ẹ̀sán ẹ̀, ojú ò ṣe é fi mọ̀ wẹ̀ ẹ̀dá. Ẹlòmíì tí ń ṣe pẹ́pẹ́ fúrú ní ẹ̀sán ẹ̀, nígbà bá mú dán tán, yóò yàdé kò dèrè ni. Yóò mọ̀ ní kun ilá, yóò mọ̀ dá kun ilá àmọ́. Nítorí agbára tí àwọn orílẹ̀-èdè ibẹ̀ wọn tí wọ́n fáwọn obìnrin wọn kódà. Ìtọ́lọ̀ gan fẹ́ ni wípé kọ́kọ àti ìyàwó múra wọn tira, kọ́kọ àti ìyàwó múra wọn ọ̀dọ̀. Kọ́ mọ̀ bá àmọ́ sí wàhálà tó kó àtòbú ọ̀dàlẹ̀, wàhálà ńlá ni. Àmọ́ bẹ̀rù tí ń bẹ lára ọkùnrin ni pé bí n bá fẹ́ yàwó kúrò ní orílẹ̀-èdè aláwọ̀ dúdú tí mo mú wá ìlú èbó tó ṣe pé obìnrin lágbára, yóò mọ̀ dáńbárú gbogbo nǹkan tó ní. Àìmọye ọkùnrin tí ń rè ìlú èbó tó ṣe wípé gbogbo iye ọdún tí wọ́n ti fi ṣe wàhálà ń bẹ. Àwọn obìnrin tí wọ́n mú tira ní ọ̀dàńbárú gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe lọ́hùn. Ńgbọ̀ jẹ́ pé obìnrin míì wọ́n yàdé kò dèrè ni. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n jókòó sọ́dọ̀ ọkùnrin bí ọlá torí bùkátà ni. Torí bùkátà tí wọn ò lè dá gbé fúnra wọn. Wọ́n sọ pé náà bá kúrò lọ́dún ọkàn wọn ò lè dọ́mọ tọ́jú. Nígbà bá wá kọjá sórílẹ̀-èdè ibi tíjọba ti ń sọ̀pọ̀ọ̀tì ìgbàlẹ̀ tó rí wà wọn. Lè mẹ́ni ọba níwà rẹ̀lẹ̀. Ó dìgbà tí ẹni bá ní agbára tí ó wà á lo agbára wọn. Ìgbàlẹ̀ tó mọ̀ pé ní humble.
ó ní wá rẹ̀lẹ̀. Àmọ́ ẹni tí ọ̀làgbára kankan náà tó ṣe wípé bá bá kúrò náà ìjà ní ọmọ jẹ ọkùnrin ní mọ́ dúró ọkùnrin míì gan mọ́ torí ọmọ dúró ní ìgbéyàwó ju obìnrin lọ. Ọmọ mi mo jòkó tí ọmọ mi mo jòkó irọ́ ni torí ò lè dá tọ́jú ọmọ ni. Ó ti mọ̀ pé bọ́ọ̀ bá kúrò lọ́dọ̀ ọba wọn ò lè dá tọ́jú ọmọ 4 ò lè dá tọ́jú ọmọ 5. Àmọ́ tó bá dórílẹ̀-èdè tó ti mọ̀ pé ìjọba ọmọ fún ọ lówó ìwà tó wù ọ́ lọ́mọ wù èyí oúnjẹ ò ní sè èyí iná ò ní dá èyí òbò ò ní gbé òbòbò wọ́n fi kọ́kọ́rọ́ tì yàn pa ni kódà. Àìmọye obìnrin tí wọ́n wà lórílẹ̀-èdè aláwọ̀ dúdú ń bí tó ṣe wípé tọkọ wọn bá mú ọ lọ sọ́hùn wọn ò ní hùwà burúkú. Àmọ́ tí wọ́n hùwà burúkú lọ́hùn wọ́n ti pollute ọkàn tí wọ́n wà ń bẹ̀ àwọn ọkùnrin tí wọ́n wà ń bẹ̀ so kálukọ́ wà fìyàwó bí àwọn wà ń bẹ̀ wọn. Sẹ́ẹ̀sì mọ̀ èmi náà rẹ̀ ni ẹlẹ́ni bú ń gbọ́ jẹ́ wípé èèbò góònà gbọ́ wọn ọgbọ̀kọ́ ọ̀mù tó jáwé ẹ̀ bá ti pè tó ti ní òun fìyà jẹun òun ṣe gbóǹsàwò ìmí gan yóò tún rí manipulate yóò mú gbogbo ohun tí ó ṣẹlẹ̀ yóò lọ ṣẹlẹ̀ bí wọ́n ṣe sẹ́ndì ọkùnrin padà wà lẹ́nu ni wọ́n gba gbogbo owó lọ́rẹ̀ ṣé gbogbo ilé rẹ̀ gbogbo owó rẹ̀ tí wọ́n gbà tí wọ́n kó fún ọ ní ẹ̀sìn ṣó ti wá fún ọ láyọ̀ ṣó ti fún ọ láyọ̀ ṣó ti fún ọ ń dùnnú gbogbo ohun tí tó fi gbogbo ògùn ojú rẹ̀ kó jọ tó gbogbo tán òbí rẹ̀ tọ́jú ẹ̀ ń gbà tó fi sórí ire tó fi rè ìlú èbò ṣé gbogbo ohun tó wá fagídí gbà ń tíjọba gbà fún ọ tí wọ́n ní kíwọ nìkan gbà gbogbo ẹ̀ ṣó ti fún ọ ń dùnnú. Mo béèrè wò ẹ jẹ́ mọ́ ronú pìwàdà torí ọmọ ni o torí ní ìsìn bí èèyàn bá lóun òun yí kọ padà ó kọ lọ lè yí padà ọ̀ lè yí ẹ̀jẹ̀ padà o sóyí ọba ní ẹ̀sìn lẹ́yìn obìnrin tẹ́ẹ̀dẹ̀ ìlú èbò tán tẹ́ẹ̀dọ̀ ìyá adékòdèrè tẹ́ẹ̀mọ̀ wùwà abú torí pé ìjọba ó fún yín lágbára. Kálukú yín ronú pìwàdà bẹ́ẹ̀ ni ìrònú pìwàdà ń kókó. Ẹ̀yin ọkùnrin náà sì rèé béèyàn bá fẹ́ yàwó tó bá jẹ́ni téèyàn fẹ́ jẹ́ni tó bá jọ tó ń gbàgbọ́ òdodo tó bẹ̀rù Ọlọ́run ẹ má wulẹ̀ mọ́ bẹ̀rù ìpé bọ́yá tán bá dọ̀hún wọn mọ̀ hùwà burúkú. Míì wà ń bẹ̀ tó ṣe wípé wọn ò ní hùwà burúkú tí wọ́n lẹ́mìí Ọlọ́run àmọ́ tí wọ́n lẹ́mìí èṣù wọ́n ti pọ̀ yanturu wọn fẹ́ dúró sábẹ́ ọkọ nígbà tí mọ̀ wípé ìjọba yóò mọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń hùwà burúkú èbò sọ́kọ yín ṣé wù ń gbẹ̀ wà Nàìjíríà ń bì í àbí ń gbẹ̀ wà lórílẹ̀‐èdè aláwọ̀ dúdú ibi tíjọba ò ti rán yàn sẹ́ bó wo sùn bó wo jí bó wo ọkú bó wo wà láàyè ṣé wù ń gbẹ̀ wà bí gbọ̀n mú ìdọ̀ntàn náà lẹ bẹ̀rẹ̀ sí ní hùwà abú ẹ jẹ́ lọ yí padà torí àwọn ọmọ yín àti torí ọjọ́ àti sùn àti bọ̀tán tẹ̀yìn náà gbogbo ìyàwó tí wọ́n ti fẹ́ láti yọ ọdún yìí tí wọ́n fi Nàìjíríà tí wọ́n jàn wá bọ̀ ń lu èbò ṣèbí nítorí ìwà abú tẹ̀ ń wù náà ni bẹ́ẹ̀ ni torí ìwà abú tẹ̀yìn kan ti wù nígbà ẹ̀dọ́hùn ńlọ́fà tán fi gbogbo àwọn tí wọn ò ní hùwà abú wọn ò jẹ́ wọn ó mú ọ lọ mọ́ ẹ ronú pìwàdà o torí ìjọba ọ̀run ó kù sí dẹ̀dẹ̀ sóye yín báyìí torí wọ́n tó sápò lọ́dọ̀ ọkọ rẹ ní ìsìn lẹ́yìn ọmọ 2 mẹ́ta tó sì ti mọ̀ pé ìjọba ó fún ọ lówó gbogbo kó tọ́ lọ́ńdọ̀hún ẹsẹ̀ lọ́ńdá bẹ́ẹ̀ ni ẹni tí ó bá sanwó orí ẹ̀ tó ń gba rẹ̀ ẹlẹ́fun òun ṣòfò ara òun dẹ́ṣẹ̀ ni bẹ́ẹ̀ ni bí èèyàn bá gbóúnjẹ kaná téèyàn fẹ́ sọ oúnjẹ kalẹ̀ tó rìn tó fi sọ tó fọwọ́ sọ ọmọ bí ṣe máa jóyàn lọ́wọ́ sọ wá fẹ́ fi yún wọn fẹ́ fi wé ọ̀run àpáàdì mélòó lọ́run àpáàdì níbi tí nóòtì máa jó tí ò ní ìdẹ́kun ṣùgbọ́n tó bá ti lọ tó ti bu pé torí ẹran kan ti ń tàn ọ́ jẹ torí owó ìjọba tó kúrò lọ́dọ̀ ọkọ rẹ tó wá lọ́ǹdó kó lè rà tán ó ṣòfò ara ọ̀run àpáàdì ló fi ń ṣeré kọ́ ronú pìwàdà bẹ́ẹ̀ ni Ọlọ́run ó ṣàánú wa wájú lọ̀pọ̀ ẹ̀bì tí wọ́n mọ̀ rí sí ẹ ṣeun.